security alert o boko ti wọlé Yorùbá security alert o àwọn boko ti wọlé Yorùbá àmà ni wọ́n fi fún àwọn èèyàn lẹ́nu o àmà sledgehammer yé nǹkan máa ti ṣe wálé Yorùbá àmà lọ́sàn gangan security alert èmi ò ní tí mo fẹ́ ṣe tayọ kí n pariwo ariwo yẹn ni máa pa tẹ́fẹ́ bá wa ṣí ẹ fídíò yìí kí ló pe ọ̀dọ́ wọn náà ọpẹ́ ló yẹ ẹrú àgíní kan gbàdo ẹ pé mo ṣe parí live show ni ìyá ẹ̀gán tún fi ohùn tẹ̀lé lẹ́yìn pé kí n jọ kí n assist àwọn kí n bá wọn pariwo síta if not èmi náà ní live tèmi o ọlọ́run ọba ó tún ẹ̀yin ìjọ ó ti wá sún mi báyìí ọlọ́run mi lẹ́yìn tí kò tiẹ̀ yé mi mọ́ guys be safe o àwọn boko ti wọlé Yorùbá àwọn original confirmer boko lélẹ́yìí wọn ò tiẹ̀ wá lò gan mọ́ sledgehammer tọ́ wọ́n ní ká bá wọn ké sí kẹ́ gba àwọn ẹ máa gbọ́rọ̀ lẹ́nu wọn máa ṣó wọn fún yín o wọ́n ní ká bá wọn ké sí yín o wọ́n ní kẹ́ ṣàánú àwọn yìí ìjà wọn ni Yorùbá dì báyìí àbáwọn èèyàn ti di sọ́ńbí ni ṣé ìbáwọn èèyàn ti di vampire ó dẹ̀ wẹ̀dẹ́ ẹgbẹ́ ìsúsùsùsùn àwọn pípọ̀ yìí ti wà ọ̀nkọ́lọ́s ẹ tó bá wà lójú lásán ò lè ṣerú nǹkan báyìí àbí kí lẹ́ni mo sọ ṣẹ́wà yìí mú yẹ́ẹ̀sì ṣá sójú lásán ṣe wèrè èèyàn wo ẹ̀dẹ́ ẹgbẹ́ ìsùsùn ó dẹ̀ fi sílẹ̀ jẹ́ máa fọ ní ẹnu fọ ní wọn wá kọ́kọ́ fọ mọ́ wọn ní àgbárí náà fọ́ wọ́n á fọ mọ́ wọn ní ẹnu ọlọ́run bá ń kẹ́yà mi ẹni tí máa fi ẹ̀kúlé ọwọ́ sán ẹ ní ẹnu ìtọ́ á fọ́n lẹ́nu ẹ tó bá dẹ̀ máa fi ẹ̀kúlé ọwọ́ that is backhand wọ́n máa fi fọ́yàn ní ẹnu tí ìtọ́ fọ́n lẹ́nu èèyàn tó bá wá fi àmà sọ́yàn lẹ́nu kí ló máa ṣẹlẹ̀ bí ẹ tẹ bá gbọ́n tí yàrá ẹ fi bẹ̀ mí tí mo fi ṣe show because mo ní láti máa sùn ní bóyá tó bá tẹ bá gbọ́ wọn náà fọlọ́run bẹ̀ wá wọn fi kíní kan bẹ̀ wá ó pọ̀ ń bẹ̀ bóyá tẹ bá gbọ́ bóyá ẹ share fídíò yìí this is an emergency security alert they are calling for the government to come and rescue them please share this video ẹ tó tán pọ̀ lórí show yìí kó lè make YouTube àti Facebook recommend díẹ̀ ẹ kọ comment yín síbẹ̀ the government to come to people's aid o they should come to their rescue o eléyìí lé o eléyìí ní agbára o for how long do we continue like this àwọn kan tí wọ́n wà ẹ wo táwọn nepa náà wà níbẹ̀ máa gbọ́ tiwọn náà be security conscious sí o even the nepa ṣé nepa ni wọ́n pa bí PACN you can't trust them again o eré ti ń o eré ń àwọn kan ti bọ́ ẹ wo bí akéde wo fún ara yín kí má wulẹ̀ ṣàlàyé lọ fún yín for long then who do we trust gbogbo feed nsìn ní boko ti wà anywhere àti doctor kan tí wọ́n show tó ń pa àwọn patients ó ń pa wọ́n ń ta àwọn táwọn nepa náà ti wà ń bẹ̀ o ó ti kọjá be careful ẹ wo ọlọ́run aṣọ yín owó kẹ bá wa ṣí ẹ bóyá ọlọ́run lè kó sí wọn nínú bóyá ọlọ́run lè kó sí wọn nínú tẹ bá wá rí sí show náà ẹ bá wa kọ sí comment section mi lè para mi ẹ ṣé o ọ̀dọ̀ yẹ kó máa sọ̀rọ̀ ẹ wo ẹ ṣàwà be safe be safe o tọ́wọ́ gun oní àmà yìí ọlọ́run ṣàánú wa ní o àmà àwọn èèyàn ti di nǹkan míì ní Nàìjíríà kò sí ẹ wo jẹ́ kí n play ẹ̀ fún yín ọjọ́ ti lọ. ẹ káàárọ̀ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin mọ́mì wa ẹ̀yin dáàdì wa ní ilé àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ voice note tí mo ń send sí wa yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi ìyọ́nú Ọlọ́run mo fi bẹ̀ wá ẹ jọ̀ọ́ tí ẹ bá lè bá wa forward message yìí sí ibi tí a ti lè rí ìrànlọ́wọ́ ìlò inú mi á dùn á dẹ̀ ṣe gbogbo wa ní àǹfààní
ẹ jọ̀ọ́ a nílò ìrànlọ́wọ́ ìjọba full security. A nílò ìrànlọ́wọ́ ìjọba ní agbègbè crossing àgbàdo ọjà rafco ojú irin most especially inú gbogbo ojú irin ọjà mọ́ gbogbo ibi tí wọ́n ti ń gbé ọ̀kadà ìjàyè àti ọ̀pẹ́ẹ̀lú pẹ̀lú abẹ́ bíríìjì àgbàdo ọjà gangan. Ẹ jọ̀ọ́ a nílò ìrànlọ́wọ́ ìjọba nítorí wípé oríṣiríṣi nǹkan ni ó ti ń ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn tí àwọn boys tí wọ́n ń tọrọ owó nínú ọjà àti ní gbogbo àwọn agbègbè tí mo dárúkọ yìí wọ́n ń pa àwọn èèyàn gidi seriously. They are really killing people. Ẹni tí kò bá bọ́ sí ikú fún ó máa padà land sí hospital ni. Ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run nǹkan kan ló sì ṣẹlẹ̀ ní ìjẹta yìí tí ọ̀gbẹ́ni kan ń bọ̀ láti ibi iṣẹ́ láti Àjà and it was exactly around to 8 after 7 to 8 ó ti kúrò níbi tó ti ń gbé ọ̀kadà ó ti bọ́lẹ̀ ó ti wọ inú ọjà pé kó dẹ̀ lọ gbé ọ̀kadà tó máa gbé lọ sí ilé ẹ̀. That was towards ibi tí wọ́n ti ń gbé báìkì àdìyàn gas line tí wọ́n ti ń gbé báìkì ọ̀pẹ́ ìlú nǹkan kan yẹn. So níwájú police station tó wà nínú ọjà yẹn that police post tó wà nínú ọjà yẹn ni àwọn boys yẹn ti base ẹ̀ mọ́lẹ̀. And then gbogbo alámọ̀ wípé after 7 to 8 o'clock even 9 o'clock and to 10 kò tí ì bad fún oníṣẹ́ ọwọ́ tó lọ ṣiṣẹ́ níta láti wò ó pé kóun délé nírú time yẹn. Ṣé understand? Even if at all náà tó bá tẹ̀ wá kọjá time yẹn tó fi ń bọ̀ ibi iṣẹ́ ló ti ń bọ̀. ẹgbẹ́sẹ̀ ló fi ń rìn. He or she is coming home to rest. Ẹ sọ Yorùbá bàbá yìí. Bí wọ́n ṣe bẹ́ẹ̀sì bọ̀bọ́ yẹn mọ́lẹ̀ nìyẹn. Wọ́n kọ́kọ́ fọ́ hammer sledgehammer wọ́n fọ́ ọmọ lórí. Wọ́n fọ́ sledgehammer mọ́ lẹ́nu. Wọ́n fọ́ sledgehammer mọ́ lápá. And people are there àwọn tó ń tajà àwọn tó ń rajà àwọn ọlọ́kadà wọ́n wà níbẹ̀ yẹn débi tó jẹ́ pé wọn ò lè come to that guy's rescue títí tó fi na bọ̀bọ́ yẹn pa tó fi gun ṣe gbogbo ẹ̀ tó fi gba gbogbo owó tó wà ní àpò ẹ̀. Kábíyèsí Ọlọ́run. Wọ́n gba smartphone ẹ̀ náà and at the end of the day 100 tó wà lọ́wọ́ ẹ̀ ló ń drag mọ́ lọ́wọ́ pé kó gbà bọ̀bọ́ yẹn ò fi lẹ̀. And àwọn ọlọ́kadà tó ń gbọ́kadà àtàwọn ọlọ́jà àtàwọn gbogbo wọn tó lọ tó ń bọ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn wọn ò lè ṣe kankan sí. And I can't blame them, they can't do anything because ibẹ̀ yẹn lọ ti ń ṣiṣẹ́, they will mark their face and they will kill them. And at the same time the guy tried to run into the police post tó ẹ mọ̀ pé police post kan close síbẹ̀ yẹn gangan tí ò ju bóyá bíi 3 meter lọ bọ̀bọ̀ yẹn wọ bẹ̀ àwọn ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan tó kan àwọn pé security reluwé làwọn pé àwọn òun ṣe ọlọ́pàá tó ń protect àwọn aráàlú pé àwọn ti reluwé làwọn ń ṣe. Imagine that kind of thing. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nílò ìrànlọ́wọ́ wa many times ní gbogbo ìgbà tó fi ń ṣe títì reluwé yẹn tí iyẹ̀pẹ̀ tí àwọn China tó ń já síbẹ̀ yẹn ìgbà tó bẹ̀rẹ̀ sí ní bú gbogbo àwọn ibẹ̀ yẹn tó bẹ̀rẹ̀ sí ní kó àwọn iyẹ̀pẹ̀ yẹn sókè òkú àwọn èèyàn lọ bá nínú àwọn iyẹ̀pẹ̀ yẹn lọ́kùnrin lóbìnrin tó tún bá òkú Chinese náà níbẹ̀. And this thing has been happening in Àgbàdo not twice not thrice not even 10 times more than many times ló ti ń ṣẹlẹ̀. Àwọn tó bá ń gbọ́ West Note yìí tó bá ń gbé ní area àwọn Àgbàdo àti àwọn kọ̀ọ̀kan yẹn wọ́n they are familiar to this. Ẹ jọ̀ọ́ a nílò ìrànlọ́wọ́ ìjọba. This thing is getting too much. Ẹ lè jáde ní ìdájí wọ́n obtain yín. Ẹ lè jáde lálẹ́ ẹ lè máa bọ̀ nílé lálẹ́ wọ́n obtain yín. Ọ̀sán gan wọ́n obtain yín. And kò dẹ̀ sí nǹkan tó wà táwọn tó wà bẹ́ẹ̀ lè ṣe torí wọ́n máa mark face wọn and at the end of the day before you know wọ́n á pa wọ́n dànù ni. We really need iron hand and helping hand of our government of ìjọba tó wà ní agbègbè yìí kọjọ kan ràn wá ní ọwọ́ kan ràn wá lọ́wọ́. This thing is getting too much. Ẹnì kan ló mọ̀ o àmì tó máa kàn lọ́la bọ̀bọ̀ tí kìíní yẹn ṣẹlẹ̀ sínsìn mo ẹ̀ṣẹ̀ ń dé láti ilé ẹ̀ báyìí ni ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà láti jẹta báyìí. The guy is not getting himself at all. Kábíyèsí Ọlọ́run. The guy is not getting himself at all. Ẹni tó lọ ṣiṣẹ́ pé kóun àtìyàwó àtàwọn ọmọ kan lè jẹun owó tó lọ ṣiṣẹ́ wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ẹjọ́ owó ló fẹ́ fi treat ara ẹ̀. Now the guy is not himself at all.
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run anywhere tá bá ti ń gbọ́ voice note yẹ jọ mo fi ìyọ́nú Ọlọ́run mo fi bẹ̀ wá gbogbo abẹ́ bridge Àgbàdo gbogbo crossing tó fi wá sínú ọjà Àgbàdo tó fi lọ sí rafco tó fi dọ́pẹ́ ìlú. These people are doing serious harm to the citizen of that area. Ẹ jọ̀ọ́ àmẹ́ni tó máa kàn lọ́la o ẹ jọ̀ọ́ torí ẹ̀ mo ń send voice note pé ẹ jọ̀ọ́ a nílò ìrànlọ́wọ́ ìjọba kí wọ́n jọ̀ọ́ kó bá wa ṣiṣẹ́ lórí kinní yìí ó ti ń pọ̀ jù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Ká ní nice day. Kí tó play ohun ìyá yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run máa yí kẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kẹ́ bá wa pín fídíò yìí. Èmi náà wá ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa pín fídíò yìí. Pedro sẹ́yìn mọ̀ bẹ̀ Àgbàdo ìjàyè kíní kan ìjàyè ẹ bá wa under state wo ló fọ̀dù sí torí Ọlọ́run tẹ́ bá mọ̀ bí tí Àgbàdo ìjàyè kíní kan Pedro kíní kan ìjàyè tẹ́ bá mọ̀ under bí tó fọ̀dù sí ẹ bá wa share fídíò yìí tẹ́ bá mọ̀ ẹ bá wa share fídíò yìí kó kan everybody kẹ́ tó wá play fún fídíò fún yín. Boko Haram ti wọlé Yorùbá o boko rẹ o boko rẹ o boko nìyí o abẹ́ni tí ò boko tí ò wà nǹkan lọ́sọ̀ àwọn muhamma á fọ mọ́ ẹ̀dẹ̀ ẹgbẹ́ lẹ́nu ibẹ̀ gbọ́ nígbà tó máa ṣe bí wọ́n máa ṣe ẹ mọ ya òkú ọba ní abẹ́ yẹpẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ lọ́n ilẹ̀ Yorùbá nǹkan ti dé boko ti wọlé. I am not sure pé ọmọ Yorùbá máa ní ẹ̀mí burúkú tó máa le tó bẹ́ẹ̀ yẹn Yorùbá máa lẹ́mí ẹ̀mí àgbákò bẹ́ẹ̀ yẹn láti fọ́ àmàmọ́ yẹn lẹ́nu gbówó ẹ̀ fún mi gbẹ́pẹ́ fún mi ẹ̀tẹ̀dẹ̀ ń fọ́ àmàmọ́ lórí fọ́ àmàmọ́ lẹ́nu a máa bẹ̀yìn o ṣé ebi ni ò jẹ́ kẹ́ lè gbẹ́bẹ̀ ni abẹ́ ti di vampire abẹ́ ti di zombie ṣé kí pa àwọn Nàìjíríà sì di nǹkan mi ẹ̀rù ti ń ba èmi báyìí o tó ti ń ta orí èèyàn ní 20,000 naira kí ló tún kù Ọlọ́run máa ṣọ́ yín o ìṣọ́ àtààbò Elédùmarè tó gbópọn àti tí mo mọ́nu yín àti tí mi mọ́nu yín àtẹni tó máa share fídíò yìí àtẹni tí ò ní share fídíò yìí àti wọ́n tó láìkì mí àti wọ́n tó láìkì mí anywhere tá bá wà ìṣọ́ àtààbò Elédùmarè tó gbópọn lórí ọkọ lórí ọmọ lórí kan wa tó mí àti tí òbí Elédùmarè máa fi ṣọ́ wa o eléyìí kọjá tèmi o ṣé kọ́kọ́ play video ká play ẹ ká kọ́kọ́ gbọ́hùn lẹ́nu ìyá yẹn máa yìí ti bẹ̀yìn nísìn méjì náà lọ́lọ́run máa dá ọkùnrin àbóbìnrin ìtòbá àtijọ́kùnrin tó jọbìnrin ajá aláìjọkùnrin jóbìnrin àbí kó jẹ́ méjèèjì tí pé èèyàn kan lè fọwọ́ rán wọn sẹ́yìn torí iṣẹ́ Ọlọ́run ọba ni ìyá yìí ti bẹ̀yìn bàbá yẹn ti bẹ̀yìn ẹ yẹ kí ìyá yìí náà bẹ̀yìn aago 8 tó 8 lálẹ́ àná àwọn ọlọ́pàá tó kí ló ń sọ pé àwọn ọlọ́pàá sọ ọlọ́pàá ẹ má jẹ́ kí n waste time wa. ẹjọ́ mo mọ̀ sẹ́ǹdì kínní yìí sí yín ní ẹjọ́ ẹ bá wa polówó ẹ̀ lórí afẹ́fẹ́ o kó lè dọ́dọ̀ wọn òdìwọ́ ìtàn fi ń pa àwọn èèyàn lọ́pọ̀ ìlú yẹn ó ti pọ̀ ju ó ti pọ̀ ju ẹjọ́ ẹ bá wa gbé sáfẹ́fẹ́ ẹrùgbé bí mo ṣe jókòó sínú yàrá gan pàápàá láì tiẹ̀ dé àdúgbò yẹn mi tiẹ̀ dé tòsí ibẹ̀ rárá ẹ̀rù ń bà mí torí àwọn ọmọ ọlọ́mọ tó tún máa tún kọjá ń bẹ̀ lálẹ́ tó tún máa tún obtain tó bá tiẹ̀ jẹ́ obtain nìkan ni wọ́n obtain iṣẹ́ mọ̀ pé ó tún bẹ́tà sledgehammer lágbárí lẹ́nu ẹ gbọ́ nǹkan táwọn ọlọ́pàá tún sọ ẹjọ́ ẹ bá wa play ẹjọ́ mo fìkúnlẹ̀ abiyamọ bẹ̀yìn ọyàn abiyamọ tá a mú tí ò pa wá lórí tí ò fọ́ wá lójú tí ò di wá létí ẹjọ́ ẹ bá wa play ẹjọ́ ẹ ṣé ìyá mi o ẹ ṣé o Ọlọ́run àgbàlẹ̀ lẹ́wà fún wa ọláyọ̀ àtàlàáfíà wa ní dààmú o iṣẹ́ tẹ̀dẹ̀ ń ṣe yẹ ní fọmọṣẹ́ ní fọkọṣẹ́ ní fẹ̀mí ara yín ṣe láṣẹ lédùá o àbọ̀ Elédùmarè àtúbọ̀ máa dájú lórí yín o ẹ ṣé o ẹ kú iṣẹ́ o ẹ kéré oko délé o bí bọ́lọ̀ ń bá lè ṣe tá a bá lè gbalẹ̀ wa a sì mọ̀ pé ẹ máa kéré oko délé láṣẹ Elédùmarè ẹ ṣé ìyá mi o. àṣẹ o a fẹ́ wálé o ilé ojú wa wá ní o mélòó lára mi sledgehammer Yorùbá wà ti di nǹkan mi o sledgehammer mélòó lára mi
fídíò ni ẹ wá wo fídíò nílẹ̀ Yorùbá again kan ti ṣe wá aláìbókò ti wà láàrin wa ogun gbọ́ àwọn boko ti gbé sí àbáyé wọ́n ti jókòó sí wa wọ́n jókòó lé wa lọ́rùn báyìí ni ara tá à ń sọ fún yín ni o ẹ ṣe nǹkan kí nǹkan tó ṣe anybody nǹkan tí ń ṣe everybody báyìí. ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ará lé gbogbo tí ẹ bá ti ń wò mí láti agbègbè bíúrì ni a ti ń rìpọ́tì kíní wa fún yín ẹ wo transformer ti wà bí more than 20 years tí ò sí kankan tó ṣe last 2 months ni wọ́n tú kébù transformer yìí lọ sí àwọn ará àdúgbò dẹ̀ dáwó tá a rà mí sí tá a dẹ̀ ṣe concrete ẹ̀ ṣùgbọ́n wá ṣe ní káyọ̀fì ní mọ́júmọ́ jẹta kan rí pé nepa paná ni bí nepa ṣe paná kí ló ṣẹlẹ̀ wó múnádé mọ́ àásù bí anọ́mà bó ṣe wọ́n mú dé tí wọ́n mú lọ tó mú padà rẹ̀ ló ṣẹlẹ̀ ni ó kàn á di láàárọ̀ ìtarí táwọn èèyàn ń lọ bíṣẹ́ àwa rí i pé àwọn èèyàn ní wọ́n mọ̀ ti tú transformer lọ iná wà lọ́dà side kò sí iná ní side bíbí ẹ wo transformer yìí wo tú kébù ẹ lọ wọ́n hìn bèdè wọn kó gbogbo nǹkan tó wà nínú ẹ lọ ni kòlòfó ní transformer tẹ́ ń wo yìí máa gbé kámẹ́rà síbẹ̀ kẹ́yìn náà fi rí ẹ̀ wò kòlòfó ni wọ́n ṣí wọ́n kó gbogbo nǹkan nínú ẹ̀ lọ ni wọ́n kó gbogbo kọ́ọ̀lì tó wà nínú ẹ̀ lọ tó ṣiṣẹ́ wọ́n á tú kàyẹ́lẹ̀ ẹ̀yin náà wò àwọn ń challenge àwọn nepa pé kí ló dé ẹ̀yin nepa tó jẹ́ pé táwọn ìgbà tẹ́ bá múná lọ ni wọ́n mọ̀ ṣiṣẹ́ burúkú tó wá ṣe yìí ìgbà tí wọ́n múná lọ ni wọ́n mọ̀ ṣe ìgbà tí wọ́n bá wà wò ní invade transformer èmi nígbà tí challenge àwọn nepa mo dẹ̀ tó challenge wọn again ìgbẹ́ ẹ̀yin nepa kí ló dé tó jẹ́ pé táwọn ìgbà tẹ́ bá múná lọ ni ìgbà tí wọ́n bá wà wò ní invade transformer yìí ó jẹ́ nǹkan tó ń bá àwọn oúnjẹ tó dẹ̀ kọ́ wọn ní pé ṣé àwa ni pé wọ́n study ìgbà tí náà lọ ni tàbí bó ṣe mọ̀ ìgbà tí náà lọ ẹ bá wa bẹ àrùn ẹ̀yin nepa ẹ wo transformer wọ́n ti invade kò sí àlùbáríkà kankan mọ́ nínú transformer ilé kòròfó ni o ẹ wo wọ́n tú ni tí wọ́n kó gbogbo nǹkan náà lọ gbogbo nǹkan nínú transformer náà kó lọ gbogbo nǹkan ẹ wo gbogbo nǹkan nínú transformer náà kó lọ wọ́n invade ni ẹ̀yin nepa kí ló dé tó jẹ́ pé táwọn ìgbà tẹ́ bá múná lọ ní wọ́n wá tú transformer tó jẹ́ pé ìgbà tí ò bá sí náà ní wọ́n wá tú transformer yìí a jẹ́ pé àwọn kan wà lára àwọn òṣìṣẹ́ yín tó fún ọ lọ́wọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wà paná tó bá tó wá paná táwọn ìgbà ní wọ́n wá invade transformer wọ́n ti transformer lè lọ ní kò ṣe pé kò sí tó tún ṣe kankan mọ́ ò jí kébù wọ́n kó gbogbo kọ́ọ̀lù inú ẹ̀ lọ gbogbo nǹkan àlùbáríkà inú ẹ̀rọ kó lọ ẹ wo wọ́n ṣì kàyẹ́lẹ̀ ni mo ti fi náà rìn wọ́n ṣì tí wọ́n tú lọ ní gbogbo ẹ̀ wo pẹ̀lú fara wọ́n dẹ̀ gbé kọ́ọ̀lù inú ẹ̀ lọ wọ́n gbé kọ́ọ̀lù ẹ̀ lọ kò sí operation for hours náà fi ṣe lé wọ́n fi ẹ̀wọ̀ wọ́n fọ́ gbogbo blọọkù ẹ̀ wọ́n gbé mọ́tò wọlé ni ẹ̀wù ilẹ̀ wà gbáko tó ń ṣe wá ládùúgbò yìí ẹ̀yin nepa àmì tẹ̀ tó ń challenge mo sọ pé lára àwọn tó ṣiṣẹ́ àwòṣe ẹ̀yin wà nínú wọn because kò easy láti sọ pé èèyàn kan kò ṣiṣẹ́ èèyàn kan lélẹ́yìí kò sí èèyàn mẹ́rin gan wọ́n gbé mọ́tò wà wọ́n farabalẹ̀ tú ni wọ́n tú bóòtù ẹ̀ wọ́n tú lẹ́yọ̀ kọ̀ọ̀kan more than 4 hours ẹ̀ wá múnádé wá di láàárọ̀ lójúmọ́ mọ̀ ẹ̀ ṣe wá múnádé padà nígbà tẹ́rí pé wọ́n ti ṣe operation yẹn tán àbí a ní ìdálẹ́ challenge ẹ ní láti wá depend allegation tàbí kàn yín yìí because a ti rí pé ó ti di lemọ́lemọ́ yín ẹ̀yin aráàlú ẹ̀ tètè tó fura sí wọn gbọ́ burúkú níjọ tó ń dání o wọ́n invade transformer lọ ni kòlòfó irin nìkan tó sẹ́kù lẹ́lẹ̀ kò sí kankan kò sí àgbàríkà kankan mọ́ ní transformer eléyìí side of kibiscuit láti ní report issue tó ṣẹlẹ̀ yìí side beauty ibi tí mo gbé nìyẹn kò sí kankan mọ́ ní transformer yìí ẹ̀ wò kébù ni wò kó kébù lọ tẹ́lẹ̀ kébù ni wọ́n kó lọ bọ́ ilé wọ́n tú transformer yẹn lọ complete ni wọ́n tú lọ kò sí kankan mọ́ irin lásán ẹ wo wọ́n fọ́ gbogbo block wọ́n farabalẹ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe àwọn arọ yẹn yẹn aráàlú a nídàá ti challenge wọn gidi gan because kò ṣe gbogbo náà níjọba mọ̀ ṣe fún wa ṣùgbọ́n a ti rí pé àgbákò ti wà nínú àwọn nepa kan láti wà nínú wọn tó dẹ̀ ń ṣe wọn lágbákò gidi gan àgbákò láyọ̀ wá ṣe àdúgbò wa yìí àtọ́ arọ yẹn ìjọba náà nípasẹ̀ ọ̀rọ̀ tá a sọ yìí ẹ bá a sì gbéṣẹ́ lé lórí kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà náà tú kébù lọ gbogbo ìgbà náà invade transformer lọ kí ló dé àwọn olówó wà ní kinní yìí ibo náà ń tà sí àwọn olówó wà ń ṣe kinní yìí ẹ jẹ́ ká ti ẹ̀ mọ̀ wọ́n gan ẹ wo wọ́n invade ẹni wọ́n tú gbogbo ẹni kò sí kọ́ọ̀lù kankan mọ́ ní transformer irin lásán kòlòfó irin lásán lẹ rí lẹ́lẹ̀ yẹn ẹgbàá náà ẹnìjọ àdúgbò ìkòrí ṣe pàmò sùn lókùnkùn báyìí. bábí inú ẹ̀ bá mi máa sọ̀rọ̀ ẹ lọ́rùn. àrọ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ẹ̀yin lẹ́kàn ẹ̀yin ìjọba sẹ́nitọ́ Lọ́lá Ṣírù Honorable Ismaila Tijani the senior advocate of Nigeria AGF Attorney General of the Federation ẹjọ́ torí ọ̀nà ìlú yìí ní sàn àmọ̀rí pẹ́ lágbọ́dọ̀ náà ẹjọ́ ẹ ṣàánú wa ẹ gbọ́rọ̀ wà rò ẹ̀ṣìyẹ́ torí ọ̀nà ẹ ṣàánú wa wọ́n ti invade transformer wa wọ́n tú ní wò wá yọ kébù kánítẹ́lẹ̀ ni àmọ́ dáwọ́ kébù ni bọ́ ilé wọ́n tú lọ ní complete ẹjọ́ àrọ̀ yìí torí ọ̀nà bọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá lọ́wọ́ sọ̀rọ̀ yìí tẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ yìí bó ṣe wá invade transformer yìí ẹ wo wọ́n invade ẹni orí ẹ̀ náà ṣìkà ẹlẹ̀ yẹn tẹ́ wá tú transformer yìí lọ òfò àgbákò kò ní tán lólé yín gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pa ọ̀rọ̀ yìí
tó bá jẹ́ òṣèré nípa náà ni ògùn ọmọ fẹ̀jẹ̀ ìwẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan gbogbo ẹ̀ tẹ́ bá ti mọ̀ ń parọ́ yìí ògùn ọmọ fẹ̀jẹ̀ ìwẹ̀ ni kò ní jù báyẹn lọ. ẹ̀yin èèyàn mi ṣé tí ibi tá ti bára wa Nàìjíríà ń sìn yẹ pé Boko Haram ti wọ Nàìjíríà ó ti wọlé Yorùbá no so clear sí tàbí ò clear sí ń sìn Boko ti wà nínú every feed nílẹ̀ Yorùbá nísìn transformer èèyàn lọ tún transformer how many hours ni wọ́n lò gangan tí wọ́n fi tún transformer báyìí tí NEPA paná àwọn tí wọ́n ń bọ̀ wá tún transformer ṣé NEPA kọ̀ múná lọ lọ́wọ́ pẹ̀ jẹ́ ká lọ tún transformer yẹn láti pọ́ fẹ́ lọ jí bisikíìtì gbé àbí wọ́n ti ní time tí NEPA máa fi múná lọ kó tó wá tún transformer tó ẹni tí ò bá jẹun kánò lè dé di transformer o tó wà nídìí ọ̀rọ̀ yẹn gangan sójú lásán ṣe wèrè ṣẹ́ni tí ò mọ̀ nípa iṣẹ́ NEPA á lọ tún transformer no ìṣe question tó yẹ ká bèrè lọ́wọ́ ara wa ọ̀rọ̀ tí màá yẹn ń sọ ṣó mú yes àbó mú no sọ̀rọ̀ tó ń sọ yẹn ṣé òótọ́ ọ̀rọ̀ ni sáànù wọ́n ń pè ní o wọ́n ní sáànù kan ìlú yín níbẹ̀ sáànù ẹ̀jọ̀ ìṣàánú wọn àwọn tí wọ́n wá sàdúgbò tí wọ́n tún bíbí 4 hours tí wọ́n fi tún transformer lọ ìjọba bá ya wà àdúgbò kó wọ́n fẹ́ kó àwọn ará àdúgbò lọ ṣẹ́ni kan máa dá wọn dúró táìmù tí wọ́n máa ń tún transformer yẹn ọlọ́mọ jà ṣìrìn má jà kàgbákò àbúrú kẹ́nìkan wọ́n ti pé òun late òun ń bọ̀ láti ibi iṣẹ́ kó wá kó sí wọn lọ́wọ́ kí ní máa ṣe fónítàn ẹ ṣáà ti gbọ́ pé àmọ́ ni wọ́n fi ń fọ́ àwọn èèyàn lẹ́nu nísìn ìyá yẹn ń sọ fún yín pé tó bá yẹ pé wọ́n ń dá àwọn èèyàn dúró wọ́n obtain wọn nìkan ni tí wọ́n kàn ń gba owó lọ́wọ́ pé ó yá gbówó owó ẹ̀ fún mi gbé kínní wọ́n náà kọ́kọ́ máa fọ́ àmọ́ èèyàn ní ẹnu ná ìtọ́ àkọ́kọ́ fọ́ ẹnu bá ti yẹ sledgehammer àwọn Nàìjíríà padà wá dín nǹkan mi ẹ̀rẹ̀ ṣó pé àwọn Boko ti sí láàrin wa báyìí no so kò fẹ́ yé mi mo fẹ́ bèrè lọ́wọ́ yín ṣé ẹ ṣó pé àwọn Boko wọn ti wà láàrin wa ìgbà wo ni ọmọ Yorùbá dájú débẹ̀ yẹn wọ́n dáyọ̀ dúró wọ́n wá kọ́kọ́ mú sledgehammer àkọ́kọ́ fi sán ẹnu ẹ̀nà láyé pọ́ fún ẹ̀ ní backhand wọ́n máa ní ti máa fi ẹ̀kúlé ọwọ́ sán ẹ ní ẹnu ìtọ́ afọ́n tó bá lè fi backhand ẹ̀kúlé ọwọ́ fi sọ̀yàn ní ẹnu tí ìtọ́ fọ́ tó máa sán sledgehammer mọ́yàn lẹ́nu kí ló máa ṣẹlẹ̀ wọ́n ní wọ́n fi sledgehammer fọ́yàn ní gbogbo egungun ara wọ́n fọ́ orí ẹ̀ ẹ̀dàkùn tó bá padà wá gbádùn báwo ló ṣe máa rí àlàáfíà wo ló máa fi ṣiṣẹ́ ẹ̀mí tó máa fi bọ́ fámìlì ẹ̀ àbí tẹ́ máa gbà lọ́wọ́ ẹ̀ padà because àwọn pípù yìí ṣé wọ́n ti rẹ́dí àti kó ń ta ara ń tà ń sọ fún yín ni ìlú le ẹlòmíì ti fi kẹ́wọ́ báyìí now transformer tí wọ́n lọ tú yẹn ibo náà máa ta sí ẹ̀ka kọ́kọ́ bira wa ná kí ló dé táwọn NEPA tí wọ́n múná lọ tó yẹ pé táwọn NEPA múná lọ yẹn làwọn tó máa di transformer wọn náà ti ń wá wọn ti ń ká kébù àwọn ra kébù mi kì í ṣe pé ìjọba ló ń ra kébù mi fún wọn o àwọn ará àdúgbò náà máa dáwọ́ náà máa ra kébù wọ́n pè NEPA ṣé NEPA máa fix kébù yẹn lọ́fẹ̀ẹ́ èmi sọ wípé àti fa wèrè lọ́yàn ṣùgbọ́n èèyàn fẹ́ gbà mí gbọ́ nípù wèrè bàbá ṣe mú dání àgàgà ńlẹ̀ Yorùbá ni táwọn wọ́ nípù wèrè lọ báyìí tí wèrè náà ń tẹ̀lé wa lẹ́yìn báwọn náà ṣe paná ẹ tó bọ̀ wá tú transformer kó làtẹ́ bá pe NEPA ládùúgbò pé transformer yìí ní fault tó fẹ́ wá tún ṣe kì í ṣe ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá lọ bá wọn àbí tẹ́ bá lọ bá wọn lẹ́sẹ̀kẹsẹ̀ máa tẹ̀lé yín lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé ẹsẹ̀kẹsẹ̀ náà máa tẹ̀lé yín tó possible transformer là ń sọ̀rọ̀ nípa yìí wọ́n wá time tán dẹ̀ wáyé náà ni ò sí ná ẹ̀kẹ́ láyé sàdánkátà ẹ̀kárẹ̀ láyé ṣé ibi tẹ́ ti bù báyìí ibi tẹ́ ti bù ó máa lójú báwo lọ́ọ̀ ti sọ fún yín pé àwọn ọmọ tálíkà tẹ́ẹ̀kọ́ wọn ní jẹ́ ká mọ yín ní àlàáfíà
àwọn ará bẹ̀rẹ̀ ń sìn wọ́n ti wà nínú òkùnkùn o ṣé rántí pé ìyá tó ń lọta ládùúgbò yẹn iná ló fi ń lọta petrol ò ṣe rà o 1,000 per litre àwọn kan ní 2,000 per litre àwọn ará Ògùn state pariwo síta wọ́n ní 2,000 per litre ní petrol ṣé rántí pé petrol ò ṣe rà mo wá fẹ́ kí sáré rán yín létí wípé ìyá tó ń lọta ládùúgbò yẹn rántí kọ́ mi máa lọ sí skul lọ́la owó wo ló máa fọ́ ọmọ tó máa fi lọ sí skul owó oúnjẹ ọmọ yẹn ń kọ́ dáàdì tó ń ṣe fọganáísà bàbá Múkáílà lọ́la Múkáílà máa lọ sí skul owó wo ni Múkáílà máa fi lọ sí skul bọ̀dá Tájù tí wọ́n ń ṣe printing ládùúgbò yẹn rántí o wípé àwọn ọmọ bọ̀dá Tájù máa tọwọ́ bẹ̀ ni wọ́n máa jẹun o owó wo ni wọ́n máa fi jẹun nígbà tí wọ́n ti mú tí wọ́n ti jí transformer gbé lọ àwọn ará àdúgbò wa pèrè àwọn Johnson àbí wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó transformer ọ̀rọ̀ burúkú tó kọjá ẹ̀rín lélẹ̀ kò funny any longer tó bá yá bẹ́ẹ̀ ṣe ń bá lọ ẹ̀ àwọn tí wọ́n fi á máa fọyàn ní ẹnu sílẹ̀ jẹ́ máa fọ ẹnu èèyàn yìí wọn ò ní kọ̀ láti máa ṣe báwọn Boko Haram ṣe ń ṣe ṣáwọn ogun tẹ̀tí di Boko Haram ni ṣáwọn ogun ò tí ì Boko báyìí èmi ò ní jẹ́ kẹ́ pa mí o ogun alájẹ ń gbọ́ ìwọ̀nba tí mo bá lè ṣe òun ni màá ṣe tó bá sọ̀rọ̀ sí ẹni kí wọ́n lọ gbé wa ẹni kí wọ́n lọ mú wa yìí tá à ń ṣe iṣẹ́ ni o èyí tẹ́ wá ń wo fídíò yìí mo ṣe fọlọ́wọ́n bá bẹ̀ wá tán láwọn fọ mú bẹ̀ wá ẹ wò mí lẹ́kọ̀ọ́ tí mo ṣe báyìí ọlọ́kàn dídọ̀tí ni wọ́n ṣe pé many of you lẹ́sìn bá I don't want to go there because ọ̀rọ̀ tí mo ń sọ ọ̀rọ̀ tó ń dùn mí ọ̀rọ̀ tó dápọ̀ mi ṣe parí live show ni tọ́kọ̀ mi ṣe parí live show ni kó lè kí n ṣe live show fún yín ẹni tẹ́ wá ń wò mí kí lẹ rí sí tó wà nílẹ̀ àwọn tí wọ́n tú transformer wọn kí ni wọ́n lè ṣe please enlighten wa sí comment section bá wa share video yìí báyìí tí wọ́n ṣe wọn bá wa tẹ thumb up lórí show wa àwọn wọ́n bí ní o gbogbo àwọn tí wọ́n tú transformer wọn lọ nísìn bébí ò ṣe nílùú wọn pa àgbákò òrùn dẹ̀ ló ń mú Nàìjíríà lọ́wọ́ yìí bóoru ò ṣe ní fọ́ wọn lójú tí àwọn ọmọ ò ṣe ní sick tí wọ́n ní máa yàgbẹ́ ṣóróṣó tí ò dẹ̀ sí medical care tó jẹ́ ọ̀fẹ́ ní Nàìjíríà kí ni wọ́n lè ṣe èló ni wọ́n ń ta transformer ìlú lára àdúgbò kọ̀ọ̀kan fẹ́ dá abẹ́òkúta transformer yìí ti di òfìfo ní kò sí nǹkan nínú transformer yẹn mọ́ o èló làwọn ará àdúgbò fẹ́ dá èló ni wọ́n ń ta transformer ok ẹni tí ò tí ì rówó tó fẹ́ jẹun tó máa dáwọ́ transformer ṣáwọn ará àdúgbò ọ̀tún níbẹ̀rẹ̀ sí ni máa nọra wọn báyìí tó yẹn tó ṣiṣẹ́ iná afẹ́wá bòun ṣe máa dáwó kó lè bá oúnjẹ jẹ ìyá aláta tí ò tí ì rówó jẹun tó lé ata tí ò tà àbí tó gbà àwọn ata ní máì 12 tí ò tí ì rí ata tí ń jẹrà mọ́ lórí gbá ojúlówó ata tí ń di ẹ̀ṣà ó lè fẹ́ sanwó fẹ́ tó gbata lọ́wọ́ ẹ̀ ẹ wá ní kó wá dáwó transformer ṣó máa rówó yẹn dá àwọn ará Ọpẹ́ ló yẹrú kí làwọn máa ṣe tí wọ́n jàre ṣé káwọn sọ di curfew bí a kan máa wọlé láago 4 àbágo 3 àbí kó má wulẹ̀ lọ síbi iṣẹ́ mọ́ ṣé gbọ́ pé ọ̀nà ọlọ́kadà ibi kan tó ń fẹ́ ṣe kí ni wọ́n bá àwọn òkú èèyàn àtọkùnrin àtobìnrin lábẹ́ yẹ̀pẹ̀ wọ́n pa wọ́n ń dè mọ́ wọ́n kó yẹ̀pẹ̀ lé wọn lórí including Chinese náà bá lábẹ́ bẹ̀ ṣé kí newspaper gbé
àwa tá máa bá yín gbé gbogbo ẹ̀ náà ni àwa ilẹ̀ ní share fídíò wa àwa ilẹ̀ wa máa bú irọ́ ni mo ń ṣàwàdà ní pọ̀sẹ̀ àwọn fans máa ń share fídíò mi I trust and I love you for that ẹ ṣé gan, God bless you o ẹ̀yin aráàlú òyìnbó tẹ́ fẹ́ lọlé kí la máa ṣe àmọ́ náà kò fọ́nì o ọlọ́run fọ́nì mo ti ń rí bí nǹkan mi ẹ̀yin nepa yes ẹ̀ ń lo iṣẹ́ wèrè ń ṣe yín wèrè gidi ló ń ṣe yín ẹ̀ ń ṣunú ẹ̀ ń ṣi ara ẹ̀yin bí tọ́yọ̀ ṣe ń tà yín wọ́n tà yín nepa wọ́n tún tà yín sí PACN òṣì náà lẹ̀ ṣì ń ṣe ẹ bá wa ṣe invest ẹ̀yin ọlọ́pàá nọmba akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lórí ẹ̀yin ọlọ́pàá náà kí ló sọ́dọ̀ ẹ̀yin nepa ẹ̀ ń lo iṣẹ́ mọ́ bọ̀ wá báyìí mi nígbàgbé yìí tí bá gbàgbé yín bá parí fídíò yìí máa ń rìkọ́dù yín máa jọ yín ni ẹ̀ mọ́ ẹ̀ mọ̀ pé mi nígbàgbé òṣì tẹ̀ ń ṣe ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa ṣe investigation eégún tó gorí páànù tó ń jó gbogbo wa la mọ̀ pé capital ló wà nínú ẹ̀kú o tí eégún wà mí lè gorí páànù tó ń jó kápẹ́ńtà ló wà nínú ẹ̀kú o tí ó bá lọ́wọ́ ayé inú ọmọ ọdún méjì ò gbọ́dọ̀ ya wèrè o tí ó bá ti ní nǹkan míì nínú tí ọmọ ọdún méjì náà pàgbọ́ ọmọ ọjọ́ méjì whatever ẹ ṣàmú kan bẹ̀ tí ó bá ti pẹ́ tó mọ̀ nípa iṣẹ́ transformer dáadáa kò lè débi transformer o àwọn owó náà wà níbi transformer yẹn àwọn owó náà wà ní díẹ̀ àwọn owó náà wà ní duty ní àdúgbò yẹn ìjọ tí wọ́n tún transformer yẹn lọ SAN wọn náà ní SAN kan ládùúgbò SAN please ẹ jọ̀ọ́ ẹ help àwọn people yìí tó bá yẹ pé lóòótọ́ àwọn ọ̀rẹ́ tó gbé transformer yìí lọ àwọn gbogbo tó wà ní duty ní NEPA office àbí PACN ní whatever tẹ́ bá ṣe in a working country they should get all of you arrested yes ó yẹ kí wọ́n kó gbogbo yín ní kọ́ lọ́dà yín sínú gáló from there amágẹ́ tó máa sà nínú yín why tẹ́ ẹ paná ní time tó fi wọ́n fẹ́ tú kébù lọ wọ́n ní time yẹn lè máa paná ṣáwọn yẹn ń pè ìgbé kẹpaná ní abẹ́lẹ̀ mo mọ́ ń paná fún wọn ṣé ẹ̀ ń gba rìtọ́nù ni NEPA báwo lè ṣe jọ dì í because there are many questions to ask you guys tọ́wọ́ tí mo sọ ìbá mú yẹ́sì ẹ bá mi kọ sí comment section tó bá mú yẹ́sì ẹ̀kọ́ náà síbẹ̀ how come téèyàn ọkọ̀ òjì èèyàn ọlọ́pàá tẹ́lẹ̀ máa ṣiṣẹ́ yín nísìnyí mo trust yín àwọn boys àdúgbò ilẹ̀ wọn ló máa kó àwọn boys àdúgbò ilẹ̀ wọn ló máa arrest wọn ló máa ṣe kí ló máa ṣe ní Nàìjíríà náà rédì tó bá lọ bí ṣẹlẹ̀ wọn máa lọ kó nísìn ìyẹn kọ́ ló kàn o èmi ò kọ́ yín níṣẹ́ yín ṣùgbọ́n ẹ jọ̀ọ́ àwọn NEPA tó wà ní duty lásìkò yẹn bá wa kó wọn ẹ kó wọn bá wa kó wọn tẹ bá kó wọn táwọn boys àdúgbò bá mọ̀ nípa ẹ̀ ọ̀run àkà Ọlọ́run tí ò bá ní ọwọ́ onílé nínú àlejò ò ní wọ̀lú kó nawọ́ sí sàárẹ̀ àfọ́jú àwọn tó ń wá tún transformer báwo ni wọ́n ṣe mọ̀ pé máa múná lọ ní táìmù yẹn nígbà tí wọ́n tún transformer lọ́wọ́ báwo ni wọ́n ṣe mọ̀ pé ẹ̀ ní múná dé táwọn máa fi parí iṣẹ́ táwọn ń ṣe there are many questions to ask ẹ bá wa investigate ẹjọ́ torí Ọlọ́run abẹ́yìn ni o ẹ̀bẹ̀ là ń bò ṣùkà kó jẹ́ aráyé ṣe ẹ̀yin ìjọba Nàìjíríà àti federal government àti state governors ṣẹ́rin tẹ́ ń sá ọmọ Yorùbá dà ṣẹ́rin tẹ́ ń sá ọmọ Yorùbá dà ìyà tó máa jẹ yín ó ń gbé wéètì lọ́wọ́ yìí ìyà tó máa jẹ yín ó ń ṣe push up lọ́wọ́ push up ló ń ṣe ìyà tó máa jẹ yín ó ń ṣe sparring lọ́wọ́ ni tó bá ṣe tó gbé wéètì tán tó ṣe push up tó ṣe sparring tó jab dáadáa tó bá mú yín sọ́wọ́ ẹ ti wo pé ẹgbẹ́ gbogbo àgbàdo ọpẹ́ ló yẹ ewu àbí ọpẹ́ yẹmí àbí bisikíìtì ọ̀kí bisikíìtì àbí kíná pé kíní kan bí ríìsì ẹ ti wo pé ẹgbẹ́ gbogbo bẹ̀ yẹn ọmọ tó wà ní nursery school kindergarten kò
kò ní wà kindergarten láyé o tó bá ti wà ní kindergarten tó pé ó ń lọ bẹ́ẹ̀ ó fẹ́ pursue future àwọ̀ nursery school ó lọ bẹ́ẹ̀ àwọ̀ primary school àwọ̀ secondary school tó bá yá secondary school ní ká mọ́ because ó fẹ́ di doctor ó lè lọ sí university kò ní ká mọ́ fẹ́ gba PhD kò ní ká mọ́ fẹ́ gba BSc kò ní ká mọ́ fẹ́ gba KLC kò ní ká mọ́ a máa upgrade ni ṣe àwọn tí wọ́n ń pààyàn kéékèèké tó ń fi á máa sán àwọn èèyàn ní ẹnu ládùúgbò yẹn wọ́n máa padà grow wing wọ́n padà ready pẹ̀lú yín ọmọ yẹn tẹ̀ ń gbé wọlé o àwọn ọmọ yẹn tẹ̀ ń gbé wọlé táwọn security àbọ̀dé náà ló máa ṣiṣẹ́ yẹn ẹ̀ bá àbúrà fún ọ láti ní dọ̀tún náà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àbọ̀dé ló máa ṣe àbọ̀dé nìyí ó máa wo ṣe mo pé gbọ̀ngàn tó máa lọ kó transformer ládùúgbò ṣe mo pé èèyàn kan ló máa dúró fún wọn ẹ ti wò kọ́ wa tálíkà ká máa jẹ ya wa lọ àbí ẹ ti fi wálẹ̀ kí a máa jẹ wá ọlọ́run àjù yìí God we judge fídíò yẹn mo fẹ́ wà kí n máa fi sórí show mi God Elédùmarè we judge you lọ́wọ́n àjọjì yẹn yà àgbà òṣì burúkú ẹ kọ́ntínú Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ o ìtẹ́bà ti download tap send ẹ ló bá mi download tap send TAPSEND bá ti download ẹ ẹ lọ wo tó owó jẹ́ owó ń fò lọ sókè báyìí ní dọ́là à ń ṣe dọ́là à ń ṣe páǹsì à ń ṣe euro à ń ṣe gbogbo wọn là ń jẹ́ ẹ aṣáwó ń kí yín o aṣáwó nì ó dẹ̀ download tap send ẹ lọ promo code Abiola TTS ABITTS that's tap send Abiola ẹ máa kàn ṣọ́ọ̀tì ẹ ní Abiola ó yẹ ìdánilòdì kẹ máa mú mi lọ ẹ fi mi ṣe kí ló máa ẹnì ṣé ẹnì ló máa ń pàbí sàrà tẹ máa rajà ní ẹ bá mi ṣe ẹnì ló máa pe kí nìyẹn àbí ẹnì ni ẹ fi mi ṣe ẹnì ìdánilòdì tap send ẹ lọ promo code ní Abiola TTS kẹ wá fi mi ṣe ẹnì ẹ máa mú mi lọ ẹ náà lè subscribe sí YouTube channel mi ẹ bá mi subscribe sí YouTube channel mi kẹtẹ notification bell yìí kalẹ̀ lẹ́yìn yẹn ẹ máa mú mi lọ ìyàwó Sàrà ẹ fi mí ṣe nìkẹ́ máa mú mi lọ Yorùbáwùyí lórúkọ mi in case you are seeing me for the first time lórí show yìí a máa ṣe self appraise introduction I am the one and only Akálólú of Yorùbá land adáwọn ọ̀lẹ́ Yorùbá ọmọjọmọ lọ olóyè tí òpè méjì abẹ ní ọmọ òṣèré pààrọ̀ tó máa pààrọ̀ tó máa déwájú federal government Ọlọ́run tó bá tó máa déwájú ìyókìnrédè tí màá rí lọ́fẹ̀ẹ́ náà kẹ́dàkẹ́ mi bá sáìn ẹ̀ máa déwájú Ọlọ́run bá. See you on my next show. I love you. Just stay blessed and be safe o. Ẹ be safe o. Ọlọ́run bá mi dúró tì yín o. Ọlọ́run bá mi ṣọ́ yín ẹ̀ ní dààmú o. Ó dàbọ̀ ẹ ṣe gan God bless you. Láàmú ṣe fídíò yìí. Bí àwọn wèrè àwọn ìjọba akásẹ̀ má pè wọ́n wèrè Ọlọ́run ṣàánú fún wa. Àwọn ìjọba ẹjọ́ orí ẹ̀ pẹ̀lẹ́. Ẹ̀yin ìjọba ó yẹ ẹjọ́. Àgbàyà ní ó yẹ ẹjọ́. Ẹ bá mi help àwọn èèyàn ẹjọ́ torí Ọlọ́run. Mo ní a fẹ́ máa sọ news tó dáa bí kí ìyá rẹ̀ mi Tinubu bí kó bímọ àwọn news a fẹ́ máa sọ nìyẹn ìgbólòsì ní ẹ wo ó dàbọ̀ yẹ kí n máa lọ sí ìjọba ẹ̀ náà ẹ sódàbọ̀.